Ìtàn ìgbésí ayé ọba Sikiru Káyọ̀dé Adetọna Awujalẹ tó wàjà. Èyí ni ìjà Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Bísí Ọ̀nàbánjọ àti Awùjalẹ̀ níjẹ̀bú Òde. Lọ́dún 1978 tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ ètò láti du ipò ààrẹ Nàìjíríà, ìgbésẹ̀ àkọ́kọ́ tó ṣe ni láti rí i pé òun rí àwọn alátìlẹ́yìn káàkiri ibi gbogbo ní ilẹ̀ Yorùbá, pàápàá láàrin àwọn Ìjẹ̀bú. Ọlábísí Ọ̀nàbánjọ ló jẹ́ aṣojú ẹ̀ ní Ìjẹ̀bú Òde. Òun sì ti rìn káàkiri láti rí àwọn àgbààgbà ìlú. Àwọn náà ni wọ́n sì tún fi dandan lé pé kó rí ọba Sikiru Adetọna o. Gbogbo wọn ti rò pé ìyẹn gan ni yóò jẹ́ kí ìjà tó ti wà láàrin òun àti Awólọ́wọ̀ parí pátápátá. Àwọn kan wà tí wọ́n ń pè ní ìràwọ̀ márùn-ún ní Ìjẹ̀bú Òde nígbà náà. Àwọn yìí gan ni wọ́n ṣáájú ètò yìí. Àwọn ni wọ́n ń ṣètò pé kí Awùjalẹ̀ pẹ̀lú Awólọ́wọ̀ ríra kí wọ́n sì parí ìjà wọn. Ètò tí wọ́n kọ́kọ́ ṣe ni pé kí ọba Adetọna lọ rí Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́ kó tó di pé tòun wá sí Ìjẹ̀bú Òde. Ṣùgbọ́n ọba náà kọ̀ jálẹ̀. Ó ní kò pọn ipò Awùjalẹ̀ lé láti rin irú ìrìn bẹ́ẹ̀ yẹn. Ohun tí wọ́n pinnu lé ni pé kí Bísí Ọ̀nàbánjọ pe àpèjẹ kékeré kan lálẹ́ ọjọ́ kan, kó pe Awólọ́wọ̀ wá síbẹ̀, kó sì pe Awùjalẹ̀ náà. Níbẹ̀ làwọn méjèèjì yóò ti jọ pàdé ara wọn. Wọ́n dájọ́ ọjọ́ náà sì pé láìpẹ́ rárá. Bó tilẹ̀ jẹ́ pé ohun tí Ọ̀nàbánjọ fẹ́ ni kí Awùjalẹ̀ ti wà nílé òun, kó máa dúró síbẹ̀ títí tí Awólọ́wọ̀ yóò fi dé. Àwọn ọmọ ẹgbẹ́ ìràwọ̀ márùn-ún yìí náà takú. Wọ́n ní nígbà tí Awólọ́wọ̀ bá dé làwọn fúnra àwọn yóò ránṣẹ́ wàá pe Awùjalẹ̀. Níwọ̀n ìgbà tó ti jẹ́ Awólọ́wọ̀ ló wá bá àwọn lálejò, ó yẹ kó ti jókòó kí Awùjalẹ̀ wá bá a níbi tó bá wà ní. Àwọn ìràwọ̀ márùn-ún yìí ni wọ́n sọ pé kí kábíyèsí sinmi. Wọ́n ní àwọn fúnra àwọn làwọn yóò wá mú Awùjalẹ̀ nígbà tí àwọn bá ti mú Awólọ́wọ̀ jókòó tán. Bí ọba náà bá sì ti dé ní gbogbo àwọn yóò jọ jẹun tí àwọn yóò sì sọ̀rọ̀ tí àwọn fẹ́ sọ. Àwọn ọmọ ẹgbẹ́ ìràwọ̀ márùn-ún yìí ní SK Owódùnní, YS Ọ̀ṣíkọ̀yà, Gíwá Òtúsànyà, SM Aláùsá àti MAB Fẹ́túgà. Àwọn márààrún yìí ni wọ́n sì lọ mú Awùjalẹ̀ nígbà tí Awólọ́wọ̀ dé. Wọ́n ti rò pé bí Awùjalẹ̀ bá dé ni gbogbo àwọn yóò jẹun. Awùjalẹ̀ náà tún mú àwọn méjì míì dání, Olísà Akínsànyà àti Olú Adébánjọ. Bẹ́ẹ̀ ni wọ́n gbéra ó di ilé Bísí Ọ̀nàbánjọ ní Fìdípọ̀tẹ̀ níjẹ̀bú Òde. Ṣùgbọ́n bí wọ́n ti débẹ̀, ohun tí wọ́n rò kọ́ ni wọ́n bá. Ọ̀nàbánjọ fúnra ẹ̀ àti Ṣọ́làńkẹ́ Ọ̀nàsànyà ni wọ́n wà lẹ́nu ọ̀nà. Níṣe ni wọ́n sì darí àwọn Awùjalẹ̀ sí yàrá míì tí wọ́n ní kí wọ́n lọ dúró, tó bá yá àwọn yóò pè wọ́n kí wọ́n wá bá Awólọ́wọ̀. Nígbà tí kì í ṣe ohun tí wọ́n jọ ṣètò tẹ́lẹ̀ rèé, àwọn èèyàn náà fẹ́ bínú. Ṣùgbọ́n ọba fúnra ẹ̀ ló sọ pé ẹnikẹ́ni nínú wọn kò gbọdọ̀ torí ìyẹn bínú. Bẹ́ẹ̀ ni wọ́n wọlé tí wọ́n jókòó tí wọ́n ń retí kí wọ́n wá pe àwọn. Wọ́n dúró sínú yàrá níbẹ̀ fún bíi 30 ìṣẹ́jú tí kò sẹ́ni tó yọjú sí wọn. Nígbà náà ni Awùjalẹ̀ rán Olú Adébánjọ láti lọ sọ fún Ọ̀nàbánjọ pé àwọn máa wà níbi tí àwọn ti ń dúró dè wọ́n o. Adébánjọ bá wọn níbi tí ọdẹmọ ìṣàrà ọba Akínsànyà ti ń bá àwọn èèyàn Awólọ́wọ̀ wípé kí ló dé tí wọ́n dá Awùjalẹ̀ dúró? Ǹjẹ́ wọ́n mọ ohun tí wọ́n ń fà lẹ́sẹ̀ yẹn? Ọ̀nàbánjọ sọ fún Olú Adébánjọ pé àwọn ń bọ̀ wá bá Awùjalẹ̀ láìpẹ́ rárá. Ṣùgbọ́n wọ́n sọ bẹ́ẹ̀ lásán ni o, wọn ò wá o. Bẹ́ẹ̀ ni inú ń bí ọba Adetọna fúnra ẹ̀. Ó ń rìn lọ, ó ń rìn bọ̀, bẹ́ẹ̀ ló ń mu sìgá kùlà. Àwọn tí wọ́n sì tẹ̀lé náà mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ tí kò dáa. Nítorí ẹ̀ ni Aláàjì Fẹ́túgà, ọ̀kan nínú àwọn ìràwọ̀ márùn-ún náà fi dìde. Ó dé ibi tí àwọn Awólọ́wọ̀ wà. Ohun tó sì yà á lẹ́nu jù ni pé ó bá wọn níbi tí wọ́n ti ń jẹun. Ìyẹn oúnjẹ kan náà tí wọ́n sọ pé kí àwọn Awùjalẹ̀ wá jẹ. Inú bí ọkùnrin náà débi pé kò mọ̀gbà tó bẹ̀rẹ̀ sí ṣépè fún Awólọ́wọ̀, tó sì sọ ní gbangba pé ó ní débẹ̀, ó kàn ń ṣe yẹ̀yẹ́ ara ẹ̀ lásán ni. Lójú ẹsẹ̀ ni Awùjalẹ̀ náà gbéra. Ilé yá. Àwọn Bísí Ọ̀nàbánjọ gbọ́ gìrìgìrì ẹsẹ̀ Awùjalẹ̀ àti àwọn èèyàn ẹ̀.
ó sáré jáde láti dá wọn dúró pé kí wọ́n má tíì lọ, ṣùgbọ́n ọba náà sọ fún un pé ohun tí òun rí ni pé wọn ò tíì ṣetán níjọ́ náà, nígbàkigbà tí wọ́n bá ṣetán òun àtàwọn èèyàn òun yóò wá rí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n bínú jáde. Bẹ́ẹ̀ ni àwọn àti àwọn ìràwọ̀ márùn-ún náà pinnu pé àwọn ò ní bá Awólọ́wọ̀ àti ẹgbẹ́ ẹ̀ ṣe ohunkóhun papọ̀. Gbogbo wọn sì rọ́rí sínú ẹgbẹ́ NPN. Wọ́n fi ẹgbẹ́ Awólọ́wọ̀ sílẹ̀. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún Alhaji Fẹ́túgà. Alhaji Fẹ́túgà tó ṣépè níjọ́sí, ọkùnrin náà tún padà lọ bá wọn nítorí pé ó fẹ́ kí wọ́n fún òun ní igbó tí òun yóò ti máa gégẹdú. Ọ̀rọ̀ náà ló fọ́ ẹgbẹ́ ọ̀rẹ́ márùn-ún yìí tí wọn kò sì rí ìjà wọn parí tí nínú wọn fi kú. Bó tilẹ̀ jẹ́ pé Awólọ́wọ̀ kò débẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣépè fún un lọ́jọ́sí. Bísí Ọ̀nàbánjọ́ débẹ̀ ní tiẹ̀, ó sì di gómìnà ìpínlẹ̀ Ògùn. Èèyàn ò ṣẹ̀ṣẹ̀ lè máa sọ bí nǹkan náà yóò ti rí i. Pẹ̀lú gbogbo ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀, àárín gómìnà náà pẹ̀lú Awùjalẹ̀ kò gún rárá ni. Lójú ẹsẹ̀ tí gómìnà Ọ̀nàbánjọ́ sì ti débẹ̀ náà ló ti ń wá bí òun yóò ti fìyà ohun gbogbo tí Awùjalẹ̀ ṣe jẹ́. Kò sí fíbò pé àwọn yóò jọ gbé pẹ́rẹ́kì kaná. Ìgbìmọ̀ àwọn apàṣẹ ìlú tó yẹ kó fi orúkọ Awùjalẹ̀ sí kó fi orúkọ ọba náà sí o. Orúkọ Olúbàrà lábẹ́òkúta ló fi sí i. Awùjalẹ̀ náà dúró dè é nítorí bó ti wọlé ìbò náà ló sọ pé òun fẹ́ lọ ṣe ìdúpẹ́ ní mọ́ṣáláṣí, tí àwọn ará mọ́ṣáláṣí sì ti ń rọ́ kẹ̀kẹ́ tí wọ́n ń sọ pé kó máa bọ̀, àwọn ń retí ẹ̀. Ṣùgbọ́n Awùjalẹ̀ pe lèmọ́mù àgbà, ó sì sọ fún un pé kó gbé Kùránì lọ́wọ́ tó bá ti ń bọ̀ o. Ó ní kó wáá fi hàn òun ibi tí wọ́n ti kọ sí nínú Kùránì pé ẹni tí kì í ṣe mùsùlùmí lè wá sí mọ́ṣáláṣí kó wáá ṣe ìdúpẹ́ kankan. Láwọn yẹn bá kọ̀wé sí Ọ̀nàbánjọ́ pé kó má wá sí mọ́ṣáláṣí àwọn wá dúpẹ́ o. Gómìnà Ọ̀nàbánjọ́ àti àwọn èèyàn tiẹ̀ náà kò gbà bẹ́ẹ̀ ò jàre. Kò pẹ́ tí wọ́n wọlé tí àwọn alágẹmọ fi fẹ́ ṣe ọdún wọn. Dandan sì ni kí Awùjalẹ̀ bá wọn dé Ìpèbí kó gbà wọ́n lálejò nítorí ọdún ìlú ni. Ṣùgbọ́n àwọn olóṣèlú ti ṣètò síbẹ̀ débi pé bí àwọn alágẹmọ ti dé tí wọ́n bẹ̀rẹ̀ ijó wọn, tí Awùjalẹ̀ múra láti yọjú sí wọn pẹ̀lú adé ńlá lórí, bí àwọn kan ti rí i ni wọ́n bẹ̀rẹ̀ sí jù ú lóko òkò ńláńlá tí wọ́n sì ń hólé ọba náà lórí. Àwọn tí wọ́n ń jùkò náà kò dáwọ́ dúró títí tí Awùjalẹ̀ fi rí ibi fẹ̀yìn rìn tó sì fọgbọ́n sá kúrò níbi ayẹyẹ ńlá náà. Ọjọ́ burúkú kan lọ́jọ́ ọ̀hún níjẹ̀bú òde o jàre. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ìlú náà ti pín sí méjì. Àwọn kan ń ṣe ti Bísí Ọ̀nàbánjọ́ pẹ̀lú Awólọ́wọ̀ àti ẹgbẹ́ UPN. Bẹ́ẹ̀ làwọn kan ń ṣe ti ọba Adetọna pẹ̀lú àwọn alátìlẹyìn ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn wà nínú ẹgbẹ́ NPN. Ọ̀rọ̀ náà sì le koko. Nígbà tí Awùjalẹ̀ kò lè fara da ọ̀pọ̀ àwọn àrífín àti ohun tó ń ṣẹlẹ̀ sí i nínú ìgbìmọ̀ lọ́balọ́ba, ó kọ̀wé fi ipò náà sílẹ̀. Ó ní òun kò ṣe mọ́. Bẹ́ẹ̀ ló kọ̀wé fi ipò ìgbìmọ̀ àwọn ọba Ìjẹ̀bú pàápàá sílẹ̀. Ó ní Awùjalẹ̀ Ìjẹ̀bú Òde lòun. Ọ̀rọ̀ náà kọ Alhaji Shehu Shagari tí í ṣe ààrẹ Nàìjíríà nígbà náà lára. Ó sì gbìyànjú láti bá wọn yanjú ẹ̀, ṣùgbọ́n iná ti jó kọjá orí ìkókó. Awùjalẹ̀ fẹ́ lọ sílùú òyìnbó láti lọ ṣe àyẹ̀wò ara rẹ̀ lọ́sibítù tó ń lò lọ́hùn-ún. Òun ló bá kọ̀wé sí gómìnà Ògùn láti sọ pé òun fẹ́ jáde o. Ọ̀nàbánjọ́ kọ̀wé padà sí pé kó ṣàlàyé ibi tó ń lọ kínníkínní sínú ìwé fóun, kó sì fi hàn òun pé lóòótọ́ lára òun kò yá débi pé ó yẹ kí òun jáde nílùú. Awùjalẹ̀ bínú. Ó ní ìwé tí òun kọ lákọ̀ọ́kọ́ yẹn kí gómìnà lè mọ ibi tí òun bá wà tó bá ń wá òun ni o, kì í ṣe pé òun gba àṣẹ lọ́wọ́ ẹ̀ rárá láti lọ síbi tó bá wù òun láti lọ. Gómìnà Ọ̀nàbánjọ́ tún kọ̀wé padà sí Awùjalẹ̀. Ó ní kó ṣe ohun tí òun wí fún o, kó fún òun ní àlàyé tí òun fẹ́ o, bí bẹ́ẹ̀ kọ́ kò gbọ́dọ̀ lọ o. Ọba Adetọna wo ìwé Ọ̀nàbánjọ́ ó sì pòṣé ṣàràṣà, kò sì kọ ìwé míì padà títí tó fi gba ìlú òyìnbó lọ. Bó ti lọ ni gómìnà bẹ̀rẹ̀ sí sọ fún gbogbo àwọn tí wọ́n mọ̀ ọ́n pé kí wọ́n sọ fún un kó padà sílé lẹ́sẹ̀kẹsẹ̀ o, bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tí kòrò yóò ṣẹlẹ̀ sí o. Awùjalẹ̀ gbọ́ kò dáhùn. Ó ní ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kí òun rí. Ọ̀nàbánjọ́ tún bá nínú àwọn ọmọ ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ náà sọ̀rọ̀. Ó fi ẹjọ́ sun Aláké Oyèbádélé Pẹ̀dé àti Àkárìgbò ọba Moses Awólèsì. Àwọn méjèèjì ni wọ́n pe Awùjalẹ̀ pé kó máa bọ̀ nílé. Ṣùgbọ́n Awùjalẹ̀ ní òun ò ní wá o, àfi bí òun bá parí ohun tí òun lọ ṣe. Nítorí bẹ́ẹ̀ nígbà tí yóò fi padà délé
ní ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún 1981 ìjọba Bísí Ọ̀nàbànjọ ti dá a dúró fún ìgbà díẹ̀ lórí oyè. Wọ́n ní kó jókòó sílé náà títí àwọn yóò fi gbọ́ ẹjọ́ ẹ̀, tí àwọn yóò fi mọ̀ bóyá àwọn yóò dá a padà sípò ọba tàbí àwọn yóò lé e lọ ni. Lójú ẹsẹ̀ náà ni ìjọba ti gbé ìgbìmọ̀ àwọn adelé ọba dìde níjẹ̀bú Òde tí wọ́n ní kí wọ́n máa gba iṣẹ́ Awùjalẹ̀ ṣe. Ìjọba gbé ìgbìmọ̀ kan dìde, wọ́n fi adájọ́ Sógbẹ̀tún ṣe olórí ìgbìmọ̀ náà. Wọ́n ní kí wọ́n wádìí ohun tí ọba Sikiru Adetọna ń ṣe. Wọ́n fẹ́ mọ̀ bóyá àwọn ìwà tí ọba náà ń hù bá ìwà tó yẹ kí Awùjalẹ̀ máa hù mu, bóyá ó ń bá wọn ṣe àṣà ìlú bó ti yẹ kó ṣe é, kí wọ́n wádìí ohun tọ́ba náà máa ń wá lọ sílùú òyìnbó lójoojúmọ́ àti àwọn iṣẹ́ okòwò tí ọba náà ń ṣe, kí wọ́n wo àjọṣe tó wà láàrin òun pẹ̀lú àwọn ìjòyè rẹ̀, pẹ̀lú àwọn àgbààgbà Ìjẹ̀bú, bóyá bó ṣe yẹ kó hùwà sí wọn ló ń hùwà sí wọn. Wọ́n fẹ́ mọ̀ bí Awùjalẹ̀ ṣe pín ilẹ̀ ìlú, wọ́n sì fẹ́ kó ṣàlàyé gbogbo àwọn iléeṣẹ́ tó ní fún wọn. Wọ́n ní kó wá rojọ́ ẹ̀ níwájú ìgbìmọ̀ yìí o. Ìgbìmọ̀ náà ni yóò sì sọ bóyá ó jàre tàbí ó jẹ̀bi. Àwọn lọ́ọ̀yà gba Awùjalẹ̀ nímọ̀ràn pé kó má déwájú ìgbìmọ̀ yìí o. Kàkà bẹ́ẹ̀ kó lọ sílé ẹjọ́, kó sọ pé òun kò fara mọ́ irú ìgbìmọ̀ tí wọ́n kó jọ náà, kò sì sí bí òun ṣe lè dé iwájú adájọ́ Sógbẹ̀tún ro ẹjọ́ kan. Nítòótọ́ o, àti adájọ́ àti àwọn ẹlẹ́rìí tí wọ́n pè ọmọ ẹgbẹ́ UPN ni wọ́n o. Púpọ̀ nínú wọn ni wọ́n sì jẹ́ òṣìṣẹ́ nínú ìjọba Bísí Ọ̀nàbànjọ. Kò sí bí Awùjalẹ̀ yóò ṣe dúró níwájú ìgbìmọ̀ náà tí kò ní jẹ̀bi. Ìyẹn làwọn lọ́ọ̀yà ṣe sọ pé kò gbọ́dọ̀ lọ àfi nígbà tí wọ́n bá dá ẹjọ́ tó pè náà, bí ilé ẹjọ́ bá sọ pé ìgbìmọ̀ náà bófin mu tàbí kò bófin mu. Bó tilẹ̀ jẹ́ pé Awùjalẹ̀ kò yọjú síwájú ìgbìmọ̀ yìí, síbẹ̀ ìgbìmọ̀ náà ń bá iṣẹ́ tiwọn lọ. Wọ́n sì ti gbà pé Awùjalẹ̀ rí ìjọba fín láì yọjú, àti pé gbogbo ohun tó bá tìdí ẹ̀ yọ fún un kó máa fi orí ara ẹ̀ gbé ni o. Lójijì ní ilé ẹjọ́ dájọ́ ní Abẹ́òkúta tí wọ́n sì sọ pé ìgbìmọ̀ tí Awùjalẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìgbìmọ̀ tó bá òfin mu ni o. Gbogbo ẹjọ́ tí ìgbìmọ̀ náà bá sì ń dá ó bá òfin ìpínlẹ̀ Ògùn àti ti Nàìjíríà mu. Níbi tí Awùjalẹ̀ ti ń ronú ohun tí òun yóò ṣe ní ìgbìmọ̀ náà ti gbé àbọ̀ ìwádìí wọn kalẹ̀ fún ìjọba. Wọ́n ní àwọn ti parí iṣẹ́ tàwọn o. Lọ́jọ́ kejì tí ilé ẹjọ́ dájọ́ ní ìgbìmọ̀ náà ṣe èyí o. Kí ilé ẹjọ́ náà sì tó ṣú, ìjọba Bísí Ọ̀nàbànjọ yọ Awùjalẹ̀ nípò ọba Ìjẹ̀bú Òde. Wọ́n ní kò gbọ́dọ̀ pe ara rẹ̀ ní ọba níbikíbi mọ́. Kíá ni wọ́n sì ti gbé ìgbìmọ̀ àwọn adelé ọba dìde. Wọ́n ní àwọn ni wọn yóò máa ṣe ìjọba ìlú náà títí tí àwọn yóò fi yan Awùjalẹ̀ tuntun. Bó bá ṣe pé nínú ààfin ni ọba Adetọna ń gbé ni, wọn yóò lé e jáde tí wọn yóò ti ààfin náà pa ni. Ṣùgbọ́n nítorí pé ilé tiẹ̀ fúnra rẹ̀ ló ń gbé ní Ìgbẹ̀bà, kò sẹ́ni tó lè lé e jáde níbẹ̀, bẹ́ẹ̀ ni òun náà kò sì dé inú ààfin. Awùjalẹ̀ kò jẹ́ kí ọ̀rọ̀ náà balẹ̀ tó fi gba ilé ẹjọ́ lọ ṣá o, tó sì sọ pé kí ilé ẹjọ́ pàṣẹ fún ìjọba ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n dá òun padà sípò ọba kíákíá, nítorí wọn ò lẹ́tọ̀ọ́ láti yọ òun kúrò nípò ọba. Ju gbogbo ẹ̀ lọ, ó ní kí ilé ẹjọ́ pàṣẹ pé ìjọba ìpínlẹ̀ Ògùn kò gbọ́dọ̀ yan Awùjalẹ̀ tuntun títí tí wọn yóò fi gbọ́ ẹjọ́ náà tán. Bẹ́ẹ̀ ni wọ́n kò sí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà di rògbòdìyàn ńlá níjẹ̀bú Òde. Àwọn ìgbìmọ̀ adelé tí wọ́n yàn láti máa ṣe ìjọba ìlú náà kò jókòó rárá, nítorí àwọn náà mọ̀ pé àwọn aráàlú yóò kọlu àwọn bí àwọn bá jókòó irú ẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí nínú àwọn afọbajẹ tó gbà láti wá ọmọ oyè kankan pé kó wá jọba. Kálukú ló mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú ló yọ Awùjalẹ̀ nípò. Wọ́n sì lérò pé nítorí ìjẹ òun àti Awólọ́wọ̀ ni wọ́n ṣe fẹ́ fojú ẹ̀ rí màbo. Ṣùgbọ́n ọ̀pọ̀ èèyàn ni kò lè yọjú síta tàbí kí wọ́n wí kinní kan, bó tilẹ̀ jẹ́ pé àwọn míì gbà nínú wọn pé ohun tó ń ṣẹlẹ̀ sí ọba náà kò dáa. Awùjalẹ̀ fúnra ẹ̀ sọ báyìí pé agbára ìjọba ga púpọ̀, ó ga púpọ̀ jù, bẹ́ẹ̀ ni kò síbi tí wọn kò lè bá yọ. Lásìkò wàhálà yìí, ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi àti àwọn ìjòyè mi pàápàá ni wọ́n yẹra fún mi, àfi bí ẹni pé adẹ́tẹ̀ ni mí. Ó burú débi pé àwọn ọba ẹlẹ́gbẹ́ mi yàtọ̀ sí ọba Ìbíní, Erédùàwà àti Akíjà Ìkìjà, ọba Adékọ̀yà, kò sí ọba míì tó lè sọ ní gbangba pé ohun tí àwọn Ọ̀nàbànjọ ń fojú mi rí yẹn ò dáa. Ní ti Ọọ̀ni ọba ọkùnrin Adésíjú Adé
níṣe ni inú tiẹ̀ ń dùn ṣẹ̀kùn pé wàhálà àti ìdààmú báyìí bá mi. ọba okùn adésíjú adé àti aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí wọ́n wá sí Ìjẹ̀bú Òde nígbà tí Bísí Ọ̀nàbànjọ ń fi ọmọ fọ́kọ, ṣùgbọ́n wọn ò pè mí, bẹ́ẹ̀ ni wọn ò dé ọ̀dọ̀ mi rárá kí wọ́n tiẹ̀ kí mi. bẹ́ẹ̀ ibi tí wọ́n ti wá ṣe ayẹyẹ yìí kò ju ilé 5 lọ sí ilé mi. ohun tí kò lè jẹ́ kí n gbàgbé ọba Ìbíní àti Akíjà Ìkìjà nìyẹn. àwọn nìkan ni wọ́n dúró nínú àwọn ọba. kò sí ohun tí ìbá ṣẹlẹ̀ bí kò bá jẹ́ ti àwọn sọ́jà tí wọ́n gbàjọba. ọba Adetọna ìbá fipò náà sílẹ̀ dandan ni o. ṣùgbọ́n Ọlọ́run bá Awùjalẹ̀ ṣe. àwọn sọ́jà gbàjọba níparí oṣù kejìlá ọdún 1983. wọ́n sì gbé gómìnà tuntun wá sí ìpínlẹ̀ Ògùn. ọ̀gágun Ọládìpọ̀ Díyà ni òun ni gómìnà ìpínlẹ̀ náà tuntun. bó tilẹ̀ jẹ́ pé ìwé tí wọ́n fi yọ Awùjalẹ̀ wà níwájú ẹ̀, síbẹ̀ kò ṣe kinní kan sí i títí di ìgbà tí adájọ́ Owólabí Kọláwọlé dá ẹjọ́ náà ní Abẹ́òkúta lọ́jọ́ 4 oṣù karùn-ún ọdún 1984 tó sì sọ pé kò sí Awùjalẹ̀ míì ní Ìjẹ̀bú Òde ju Sikiru Káyọ̀dé Adétọ̀nà lọ. adájọ́ náà ní kí ọba náà padà sí orí ipò rẹ̀ kíá nítorí yíyọ tí wọ́n yọ ọ́ kò bófin mu rárá ni. ní gbogbo ìgbà náà rèé Bísí Ọ̀nàbànjọ wà ní tìmọ́lé àwọn Muhammadu Buhari. bó bá ṣe pé ìjọba tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ni kò sí kí wọ́n má lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kíá, ó sì ṣeé ṣe kí ẹjọ́ náà má tiẹ̀ lọ bí wọ́n ṣe dáa yẹn. ṣùgbọ́n ìjọba Díyà kò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. kàkà bẹ́ẹ̀ ọkùnrin ológun náà ránṣẹ́ sí Awùjalẹ̀, ó sì bíi pé báwo ló ṣe fẹ́ kí àwọn yanjú ọ̀rọ̀ náà o. bẹ́ẹ̀ ni wọ́n jókòó tí wọ́n sọ̀rọ̀ náà sọ́tún tí wọ́n sọ ọ́ sí òsì tí wọ́n sì dá Síkírù Adétọ̀nà padà sípò àgbà. láti ìgbà yìí náà ni Awùjalẹ̀ ti di àràbà ńlá láàrin àwọn ọba Yorùbá gbogbo, tí kálukú ọmọ Yorùbá pàápàá sì mọ̀ pé ọba tí yóò ṣe bí Awùjalẹ̀ kò pọ̀ láàrin àwọn ọba. ohun tí ọ̀pọ̀ èèyàn kò sì mọ̀ ni pé ní gbogbo ìgbà tí nǹkan ńlá kan bá fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ yìí, ọba Adétọ̀nà wà lára àwọn tí àwọn ìjọba yóò kọ́kọ́ fi ọ̀rọ̀ náà lọ. ó wà nínú àwọn ọba tí wọ́n ja ìjà June 12. lásìkò náà ni wọ́n sì sọ ọ́ di ọba àwọn Nàdẹ́kò, nítorí láàfin ẹ̀ ni wọ́n ti máa ń ṣèpàdé. bí àwọn sọ́jà bá sì dí ọ̀nà mọ́ àwọn ọba tó ń bọ̀, Awùjalẹ̀ yóò ṣètò ọ̀nà míì fún wọn. ó wà nínú àwọn tí wọ́n lọ sí Àbújá tí wọ́n sọ fún Ibrahim Babangida pé kó gbé ìjọba fún Abíọ́lá tó wọlé ìbò. ó sì bá Sanni Abacha sọ̀rọ̀ pé kó dá ìjọba tó gbà lọ́wọ́ Abíọ́lá padà fún un. ìyẹn làbáṣà ṣe bẹ̀rù ẹ̀ nígbà tó sọ pé òun kò lè wá sọ́dọ̀ ẹ̀ mọ́ nítorí àwọn ohun tó ń ṣe. ṣùgbọ́n nígbà tí ọwọ́ ìyẹn tẹ Díyà lọ́dún 1997 tó ní Díyà fẹ́ fìbọn pa òun kó tó gbàjọba lọ́wọ́ òun, Awùjalẹ̀ tún yọjú sí Sanni Abacha. ó ní kó má pa Díyà o nítorí ọmọ òun ni Díyà ń ṣe. nígbà tí àwọn olóṣèlú kan sì takú pé àwọn ò fẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ nípò ààrẹ lọ́dún 1999, Awùjalẹ̀ yìí náà ló bá wọn sọ̀rọ̀ tó sì bá Ọbásanjọ́ náà sọ̀rọ̀. ọ̀rọ̀ tó sì sọ níjọ́ náà pẹ̀lú ohun tó jẹ́ kí wọ́n gbé ipò náà fún un. lóòótọ́ òun àti Ọbásanjọ́ náà wá padà ja ìjà ńlá kan. wọ́n ja ìjà rẹpẹtẹ pàápàá lórí ọ̀rọ̀ Mike Adenuga, ẹni tó ní iléeṣẹ́ Glo, nígbà tí ìjọba Ọbásanjọ́ ń fẹ́ fojú ìyẹn rí àtàlátà bàbá àdàrúbá. àmọ́ ifá ní rẹ̀yìn ẹni tẹ́ ẹ, Awùjalẹ̀ náà ló borí. títí tí Awùjalẹ̀ sì fi wàjà bó ti lọ yìí, ó fẹ́rẹ̀ jẹ́ pé kò sí ọba míì tí Ọbásanjọ́ bẹ̀rù ju Awùjalẹ̀ lọ. títí tí ọba ńlá náà fi dágbére fáyé rèé, sábà lè sábà ní òun àti gbogbo ìjọba. bí ajá ti ń sábà ẹkùn, bẹ́ẹ̀ ni ẹkùn náà ń sábà ajá, nítorí gbogbo ìjọba pátá ló mọ̀ pé kò sẹ́nìkan tí bá Awùjalẹ̀ tayò tí í jẹ. àmọ́ àwáyé ikú kan kò sí o. bó ti wù ká pẹ́ láyé tó, a ó pẹ́ ní ọ̀run jù bẹ́ẹ̀ lọ ni. bàbá wa ti yọwọ́ ẹ̀gbọ́n kúrò. àfi ẹni tí ara ẹ̀ ò bá yá nìkan ni yóò sọ pé oyin ò dùn. ẹni tí yóò pẹ̀gùn àjànàkú ni yóò sọ pé òun rí kẹ́ní kan fìrí. bàbá rẹ́rìn gbogbo wa náà la ó gbà pé a rí erin. ọba ńlá ni Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Awùjalẹ̀ ọ̀gbágbá gbọ́tẹ̀wọlẹ̀ ọmọ aníkìláyà sáàgùn níjẹ̀bú Òde. ó di gbére nìyẹn, ó dàrínà kù, ó dojú àlá ká tó tún rí ẹni tí í jọ ẹni. Yẹmí Ògúnjọbí
ló ṣe ìwádìí ìtàn Awùjalẹ̀ tó wàjà yìí. Ọláyíwọlá alága ló bá kà á fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Akúlédè ọba ńlá tó lọ.